ṣe bá a dájọ́ ọjọ́ pé ọjọ́ kò sẹ́ni tó dòkú kò sẹ́ni tó dọ̀kọ̀ a ò sunkún a ò lókun tá a fi máa kọjọ́ òní lẹ́ orí ẹja ṣe kábíyèsí o. kábíyèsí mo bá ní ẹjẹ́ sáré lédè bàbá tó kọ́ tó ní kọ́ ọkọ̀ ìyàwó lọ́mọ ṣé bí ẹ̀gbá nílé bàbá mi olúwa ṣèyí o ṣé bí ẹ̀gbá nílé ẹ̀yin lọ́mọ lìsàbí ọmọ agbóògùn àkàrà ẹ̀yin lọ́mọ òsílẹ̀ kò palẹ̀kùndé ẹ̀yin lọ́mọ àrídìí ogun lójú ogun bàbá mi ṣe bẹ́ẹ̀ bàbá mi ẹ̀yin lọ́mọ ẹ̀gbá aláké ẹ̀yin lọ́mọ ẹ̀gbá ọmọ ẹ̀gbá kò gbọ̀ ẹ wá jẹ́ sáré lé Èkìtì ilé bàbá tó bì yá ọkọ lọ́mọ ẹ̀yin lọ́mọ Èkìtì kété Èkìtì olókùúta méjì tọkọtaya lórí ara wọn ṣé bẹ́ẹ̀ ni lòkú yẹn funfun fàlejò nínú igbá inú ẹ̀rún gbàgbá ẹ̀rún gbàlejò mo lẹ́rù tí wọ́n kọ́ bẹ̀ nínú àgbo tán gan-an báà mi o ẹ̀yin lọ́mọ Èkìtì kété ní ẹkú ọdún èmi ẹ̀mí yá ṣe púpọ̀ rẹ̀ láyé wí mo nígbà tó bá dìbò ní ọdún tó ń bọ̀ ẹ fọwọ́ gbọ́mọjọ́ ẹ fọwọ́ gbé wọn mo wá ní ẹtí jẹ sáré náà yọ Aláàfin Òdùpàṣẹ Kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ̀yin lọ́mọ yọ Aláàfin ọmọ mọ́tàmọ́ra tí ń ragbọ ẹdú lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀yin lọ́mọ kú ẹ̀yin lọ́mọ àrùn ẹ̀yin lọ́mọ kú tí kò lè pa ẹ̀yin lọ́mọ àrùn táwọn ò lè fi ṣe nǹkan ṣe bẹ́ẹ̀ àgbàdo òkò tí ń bá ní ìjà tí ń kojú ní babẹni lọ́wọ́ ẹni bí ò bá bá ní ìjà ká tún wọ́n ògiri kọ̀ ọ̀rọ̀ pọ̀ mo ní ẹ̀yin Ọ̀yọ́ Aláàfin Ajíṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kì í kúkú ṣe bí babẹni kọ̀ọ̀kan.